Africa Content TV. Ọ̀rọ̀ wa ní láti kọ́ sáyé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ẹni tó máa rẹ̀ àwọn àgbọ̀ tí wájú sí ayatollah nínú ilé ẹ̀ ó kí ẹ kó àwọn ìbẹ̀rẹ̀ rẹ̀ láti àbẹ̀rẹ̀ ìwọ̀ ọ̀rọ̀ rẹ̀ láti olóró èèyàn tí ó wọ̀n ẹ́ ní ó fọwọ́ pàtà àwọn ọ̀rọ̀ lórí parí ẹ̀ wọ́n wá sí díẹ̀ wọ́n tún sọ ìdákúlẹ́yìn ó lè ṣe lọ́wọ́ ọmọ ọlọ́jọ́ lọ ọmọ akọ́jọ́ lọ owó ìpẹ́jọ́ wọ̀ ọ́ ní èkó àdúrà rẹ̀ ti lè fọ́ ìfọ́ bí. Àtòjú ẹ̀ ní ìmọ̀lá àìtọ́ ojú ẹ̀ ní ìmọ̀lá àìtọ́. Nàìjíríà náà ń bẹ̀rẹ̀. Je fais plus pour nous voir royaume. Mais il y a la tirée, avec la moto,
Ọba àti wa sí, Adébọ́lá ọ̀kan sọ̀rọ̀ wọlé. Ìlérí jọ fún ọ̀la àkọ́kọ́. Olówó ọmọ orí ayé